àwọn màmá ti fárígá wọn láwọn ò ní fẹ́, àwọn màmá ti fárígá wọn láwọn ò ní gbà, àwọn màmá ti fárígá wọn nílẹ̀ yìí kọ́ mọ́. àwọn ọ̀ràn ilẹ̀ Yorùbá, àwọn ìyá wa, ẹ bá sọ pé àwọn ìyá wa, ẹlòmíì rò pé àwọn àjẹ́ là ń wí, bẹ́ẹ̀ ni àwọn ni. a bá sọ bẹ́ẹ̀ àwọn ni, torí kò sóbìnrin kò sábẹ́ amọ tẹ́ ẹ máa pè tí ò ní jẹ́. àwọn ni wọ́n ti fárígá, wọ́n ti yarí kanlẹ̀, wọ́n ní níbi tá a lórí eléyìí, lórí ọ̀rọ̀ tá a wà yìí, àbó mi wọ́n láwọn ò ní fẹ́, àwọn ò ní gbà. ẹ wàá mọ ohun tó ṣẹlẹ̀, ìran Fúlàní náà bá ní tò, ẹ mọ̀ pé lásìkò yìí àwa gangan níbo, láti bo síbo, láti ilẹ̀ èbó sí ilẹ̀ èbó, ìní ẹ má jẹ́ tẹ̀yìn ọmọ Yorùbá, ó ti di woro sí woro. bí ìran àwọn màmá wa ṣe bóde, tí wọ́n gbé gbogbo ẹ̀, wọ́n jáde ní hòhò tán ni ẹ wá wo fídíò, wọ́n jáde oníhòhò, wọ́n rìn naked. nítorí kíni? nítorí ìran Fúlàní tó sọ pé ibi tá a máa gbà. ẹ gbọ́, nítorí ìran àwọn Karambání Fúlàní tó sọ pé ibi tá a máa rìn sí, òun làwọn ìyá ṣe jáde. bẹ́ẹ̀ àwọn Fúlàní náà, àwọn náà wá sọ pé tó àwọn náà ò ní gbà. ẹ dákun, níbo ni láti gùn dé kọjá onírè? báwo làjèjì tó ṣe ń mọ̀nà lónílùú lọ? ẹ bá ń farabalẹ̀ kẹ́ wo fídíò yìí, kẹ́ wá wòye pé àwọn Kìrìsìtẹ́nì náà máa ń kọrin kan, wọ́n ní ọkùnrin ní obìnrin ní ó gbé, obìnrin ní ó gbé, bọ́kùnrin bá kọ Jésù sílẹ̀ obìnrin ní ó gbé. lórí ọ̀rọ̀ tá a wà yìí, ó fẹ́ dàbí pé obìnrin ní ó gbé, obìnrin ní ó gbé, obìnrin ní ó gbé, obìnrin ní ó gbé, báwọn ọkùnrin bá kọ̀ tí wọn ò ṣe security, obìnrin ní ó ṣe. torí eléyìí ọkọ̀ sọ, ẹ farabalẹ̀ bá wo fídíò yìí, mo fi yín lára balẹ̀, mo ti kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan náà. ẹ mọ̀ bí mi ṣe máa ń sọ fún yín ni, I don't need to put you on suspect. ẹ farabalẹ̀, ẹ kọ́kọ́ wò ó bí àwọn ọmọ Fúlàní yìí, ẹ mọ̀ pé àyè àgbàdo ti gba Fúlàní, ó ti ń sọ ọmọ tiẹ̀ ládépàtẹ, àbí inú orí wa náà a ti sọ wọ́n dọlọ́rọ̀, àwọn náà ti ń bọ́ sórí social media. bí wọ́n ṣe yarí fún gbogbo àwọn ọba wa tó wà nílẹ̀ Yorùbá, bí wọ́n ṣe kó láàlàṣí fún Bọ́lá Ahmed Tinubu, àánú bàbá ṣe yìí tí ẹ ṣe mí nígbà wọn kó láàlàṣí fún. ẹ wò, ẹ má jẹ́ tàn yín, olóyè Sunday Adéyẹmọ akọni Oòduà, níbo lọ wà? ọ̀rọ̀ kàn yín bàbá. Ààrẹ Ọ̀nà Kakanfò níbo lẹ jókòó sí? ẹ jẹ́ ǹde, torí bẹ́ẹ̀ bá dìde, ọ̀rọ̀ eléyìí tá à ń sọ yìí ó ti kọ̀sọ́ kọjá bẹ́ẹ̀. ẹ wò, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé, ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n rí lálà tó lù àkùtùkùtù. ẹ ń ṣùgbẹ́ òun rèé. ogun ọ̀fẹ́ o, brọ́dà wa olóyè Ìgbòho Òòṣà Adéyẹmọ, akínyìn o, ẹ kúṣẹ́ takuntakun, ẹ kúṣẹ́ ìlú, ẹ kú kó lè dáa, kò ní bàjẹ́. ṣùgbọ́n ìmọ̀ràn mi náà ni ẹ sáà ṣe lọ́nà tẹ́ fi gbàdúrà, ẹ ṣe lọ́nà tá a fi ṣe àdúrà fún yín. mo ṣe fídíò kan jò ní, àwọn èèyàn ń sun ẹkún, kò sírú ẹkún tí wọ́n sún sí comment section fídíò mi. wọ́n ní mo bólóyè wọn, mo sọ̀rọ̀ sólóyè. àwọn ò bólóyè, a sì ní bú olóyè, torí olóyè ò sẹ̀mí, olóyè ò sì sẹ̀mí. táwa bú wọn náà á ní ráìtì, ṣùgbọ́n àwọn ò ní bú wọn. n táwa ń jẹ́ kóyè wọn náà ni pé sẹ́ẹ̀rí tẹ́ bá fẹ́ jà, ẹ dákun torí ìtọ́lọ́ ẹ jà á ní right way, ẹ má jà ní wrong way. kéde gbogbo Fúlàní lálábùrú, lópin ìgbà tó jẹ́ pé ẹ̀yin náà lálábùrú. a sì ti rí fídíò kan tó lóyè Ìgbòho ṣe tó ti mú ìwọ̀n ọmọ Yorùbá kan jáde pé aláburú ni. ṣé gbogbo yín lẹ wá dá 100% tẹ́ẹ̀rọ aláburú kankan múnú ìrántí yín? gbogbo yín lẹ dá, gbogbo yín lẹ pé ẹ wá rí èèyàn burúkú kan nú ọmọ Yorùbá látijọ́ tẹ́ ti ń jà fún ẹ̀tọ́ yín, yẹ ẹ̀rẹ́tọ́ yín, rí bí tẹ́yàn ti ṣaburú nú ìran yín kẹ́ jà fún. gbogbo ọmọ Yorùbá ló wá dá 100% àbí? ọmọ Fúlàní nìkan náà láláburú. ọmọ Yorùbá yìí jalè, ọmọ Yorùbá yìí pààyàn, ọmọ Yorùbá yìí rẹ́ẹ̀pù, ọmọ Yorùbá yìí kidnapu, ọmọ Yorùbá yìí hùwà burúkú. gbogbo yín lẹ dá 100%. ibi tẹ́sí mọ̀ pé sẹ́rí ìmọ̀tara ẹni nìkan náà lólóyè yín jà fún. tábà sọ́ọ̀sì ẹ̀ ní abú wọn. ìmọ̀tara ẹni nìkan ó ti pọ̀ fọlóyè yín.
àti lọ́rin ni o àti kìísì ni o àti bólẹ́fẹ́ lọ ìkìlọ̀ mìíràn ni àwọn bandits ni ẹ lọ fèsì àwọn tí ò jẹ́ káwọn aráàlú gbádùn ni ẹ lọ fèsì àwọn Fúlàní náà wà ń tán jẹ ní tẹ́tùn lọ kó tí wọ́n bá wọn tẹ́tùn lọ kó tí yín bá wọn inú àwẹ̀ la wà yìí ẹ ṣọ́ra yín ẹ má lọ kó wàhálà báwọn ẹni ẹlẹ́ni tán àmọ́wọ́ tán mẹsẹ̀ tẹ́bàá jàfẹ́tọ̀ ẹ jàfẹ́tọ̀ tó ráwọn èèyàn ń saburú nù rántí yín náà tẹ́ẹ̀ tí ilé èèyàn kankan fà jáde gbogbo yín lẹ́dá 100% àbí láti 2021 ẹ̀rọ aláburú kankan nù ọmọ Yorùbá tẹ́lẹ̀ pìsẹ́ǹtì jáde tẹ́lẹ̀ gbé jáde pé aláburú lélẹ́yìí ọmọ Fúlàní nìkan náà lọ́láburú ibi tí mo jókòó sí yín sì mo jọ ẹni tí ó lọ jíyàn gbé mo sì jọ ẹni tí ó lọ rẹ́pù èèyàn àbí ládùúrú ọmọbìnrin tó ń lé wa kì í rẹ́pù lókù tá a mọ̀ fi jẹun àbí ládùúrú iṣẹ́ tó wà níta táwọn èèyàn ń ṣe yìí ẹ wá imagine pé kidnapper lókù tá a fẹ́ ṣe jẹun ọ̀pọ̀ yín náà la ti ń rí gbogbo ẹ̀ Fúlàní náà lọ́láburú Fúlàní ló lè Fúlàní lọ́daràn ẹ̀yin 100% náà lẹ́ dá àbí àwọn ọmọ yín tó ń gérí àwọn èèyàn gúnṣẹ́ àwọn ọmọ yín tó ń pọmọ lẹ́kún jayé aláburú kọ́ làwọn ọmọ gidi ni wọ́n àbí kò sí wàhálà ìkìlọ̀ mísà ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe èṣe ní àdúrà ètò ẹ má ṣe ní àdúrà ń wè ẹ dákun torí tọ́lọ́run ẹ̀yin tẹ́ bá ń sọ̀pọ́ọ̀tì wọn náà ẹ̀yin tẹ́ jọ́mọ lẹ́yìn wọn náà ẹ̀yin náà bẹ̀rù Ọlọ́run ẹ rántí pé ọmọ ẹnìkan náà lẹ́yìn náà ọmọ ẹnìkan náà làwọn tán fẹ́ lọ báyìí náà kò jù bá ń lọ. bá jẹ́ pé lóòótọ́ Sunday Igboho ti wọ inú igbó kó bẹ̀rẹ̀ láti Kwara State Sunday Igboho wá lọ inú igbó wọ́n ń lọ tú àwọn ènìyàn tán so mọ́lẹ̀ sílẹ̀ ẹni tó bá ní kí Sunday ò mọ̀ dé òun ni Sunday ò ní dé bá ẹni tó bá ní kí Igboho kó mọ̀ dé òun ni Igboho ò ní dé bá ẹni tó bá ní kí Sunday Igboho kó mọ̀ dé ẹni tó àwọn òkú kó tó dé ni ẹ̀yìn òkú là jáka òkú gbìn kòtò ariwo gè lókè ẹni tó bá ní kí Sunday Igboho mọ̀ dé tó wò sùsùn tó wá gbèjà ọmọ Yorùbá pàápàá jùlọ ọkọ ti tèmi tí wọ́n sọ mí di opó ọ̀sán gan tó ẹ pa àtìjà tí mo wá ń bà mí lẹ́rù ní gbogbo gbà tí mo wá di ẹni tí mo ti fi ọwọ́ mi kàyé tó wù mí tó wá di pé mo ń sáká àyà mi wá ń le láti pé bó ni mo sì fẹ́ dé ìlú wa padà bá ni mo sì fẹ́ rìn tí fi padà sílùú ọkọ mi tí fi mọ̀ jáyé. Sunday Igboho sà wọ́n lọ ti ń lọ wọ́n lọ ti dé Kwara wọ́n lọ ti ṣetán láti mọ tú àwọn tán wà nínú ìgbèkùn sílẹ̀ sọ wá rí bí ọ̀tá bá lé ní 20 tí wọ́n pọ̀ bí 30 bóyá wọ́n lé ní 1000 Ọlọ́run wọlá pé abẹ́ obìnrin ló gbé jáde ọmú obìnrin ló mú dàgbà yálà bóyá Sunday Igboho bóyá wọ́n fi abẹ́ gbẹ̀bí rẹ ni àbí ìyá tó bí ọ ní pásánà ni ẹni bá ní ọmọ bọ̀ ìlọ̀ní dé bá obìnrin ayé ọkùnrin ayé lẹ́bọ lóògùn gbogbo àwọn obìnrin tá à ń jóbìnrin àtàwọn ìyá mi àgbàlagbà a wà ní ẹ̀yìn rẹ̀ àti pagbo yí ọká àti di òbìrìkìtì àti ti pagbo yí ọká ẹni bá ní ọmọ bọ̀ ìlọ̀ní dé bá ń lé oṣù olé ìní bá ń porí rẹ̀ pé kọ́ ọmọ bọ̀ Sunday Igboho òkú gbì ní kòtò ariwo gè lókè àjẹ́ ilé ìní bá ń porí ẹ̀ ní ibi orí rẹ̀ ti dọ̀gà ẹ̀yà àfùfẹ́ tó fò tarùn kó mọ gbégbé wù ọmọ Igboho tówó tọmọ inú kó yálé wá ké sí ọ Sunday Igboho nsà tó bá ṣe pé lóòótọ́ ó ti dé Kwara lóòótọ́ ó ti wọ ọgbó mọ́wọ̀mọ́wọ̀ igbó àgbákò ọwọ́ àwọ̀ ọbẹ̀ lọ Sunday gbogbo ọmọ tí àkàrà bá kó tó bá kó sínú epo iná ni máa ń kó jáde Ọlọ́run ò wọ̀ ọ́lá bíbí tí Ọlọ́run bí tọ́ àwọn ayé bí ọ tí gbogbo ayé bí ọ torí ọ ti dọ́mọ àgbáyé Sunday Igboho ti dọ́mọ sọ ayé ọ sì ti dọ́mọ àjí ọ̀run ọ ti dẹmọ lọ́bọ lóògùn ọ ti di ọmọ gbogbo obìnrin ayé Sunday Igboho mo sunkún mo ṣàìsàn Ọlọ́run wọlá ìfẹ́ tọkọ mi ní sí ọ tinútinú rẹ̀ ọ dé ọ lọ rí ọ bọ̀ rí gbogbo ọmọ tó bá kó lọ náà wọn ò dé gbọ́ àpọ̀ apá ọ̀tọ̀ ò ní ká o apá wọn ni wọn kàn wọn ní kì í kági oko ọ̀pọ̀ ọ̀tọ̀ ò ní kọ ẹni bá ní ọmọ bọ̀ lọ ní dé bá kò sẹ́ni tí fẹ́rù mọ́lé kò sẹ́ni tí rátẹ́gùn mú wọn ò rẹ́ni tí bómi sọ̀tà àfi tí wọn ò bá mú mi lókù tá bá mú mi ẹni bá ní ọmọ bọ̀ Igboho nsà ó máa ṣe é. pẹ́ Sunday ọmọ Igboho ọmọ aládìkún ọmọ aládìkún tá a gbà fáláàfin tí fi ń jọba Olúfọ́n Adéòròlú ọmọ kẹ̀lá àgbárọ̀ Olúfọ́n Adéòròlú ọmọ kẹ̀láwé òròlú ọmọ kẹ̀lá àgbárọ̀ adé aládìkún ni bàbá yín gbà fáláàfin tí fi ń jọba òròlú ọmọ kẹ̀láwé ọmọ adé irú ẹ̀ mú tẹ̀kúta moró wọ ọbọ
mo tẹ̀kúta mo ró sinsinsin mo tẹ́ gbòǹgbò mo mú mi fi láwẹ̀ Ìgbòho Òòṣà ẹni bá ní ọmọ bọ̀ lọ ní dé bá nínú ilé bó bá rán mọ níyọ̀ yóò dòbò bó bá rán mọ láta yóò domi ṣé wọn mọ̀ pé owó eré igi kì í jẹ́ kí òòrùn ó pagi ni àwọn tó ní ọ́ ò ní jẹ́ kí ìyà ó jẹ ọ́ Sunday Igboho ti dìde láti gbìjà ọmọ Yorùbá Ìgbòho Òòṣà ọkùnrin náà alábàjá kárẹ́lẹ́ ọ̀yọ́ àbàjá tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ ti tọmọ ọba ni Ìgbòho Òòṣà èèyàn tó kúrú tí ń pẹni tó gùn ránṣẹ́ ẹni bá ní ọmọ bọ̀ lọ ní dé bá ní o ti dọ́ musu ayé o ti dọ́ máa jẹ́ ọ̀run o mọ̀ yí pé àwọn ọ̀tá rẹ wọn ní sinmi ní àsílọ àsíbọ̀ ní pẹ̀rùn jẹ́ ọ̀tá rẹ ò ní sinmi gbọ́n Sunday Igboho ọ̀rí àwọn ọ̀tá rẹ ti dejò ìwọ ti dejò àwọn ọ̀tá rẹ ti dejò ìwọ ti dọ̀pọ̀lọ́ àwọn ọ̀tá rẹ wọ́n ti dejò ìwọ ti dọ̀pọ̀lọ́ ó gbọ́ àwọn ọ̀tá rẹ ti dejò ìwọ ti di ahun alábàáhùn nítorí ejòkéjò tó bá gbé ọpọlọ mi ó máa gbọ́jọ́ kú ni kò sí bí ejò ṣe lè tóbi tó kò lè gbé alábàáhùn mi ó ṣe wọ̀ ìjọ tó bá gbìyànjú pé wọ́n bá gbé alábàáhùn mi alábàáhùn á sì jáde ejò á sì kú ẹni bá ní ọmọ bọ̀ lọ ní dé bá ń lé ọlá ìyá mi kú ládé àbọ̀mọ́pọ̀ gẹ́gẹ́ bí èpè ọ̀rọ̀ sojú ẹni mọ̀ sojú kónkó ìyá tí ò bá wọn gbẹ́rò tí ń béèrè kọ̀ǹkọ̀ ẹni bá ní ọmọ bọ̀ lọ ní dé bá ní dé túre o Sunday Igboho o ti ṣẹ́gun ọ̀tá alé o ti ṣẹ́gun ọ̀tá òde bí sin bá ti là nínú ìgbẹ́ ọmọ aráyé a máa lànà kó sin bí sin bá ti là nínú ìgbẹ́ ọmọ aráyé a máa lànà kó sin ọmọ aráyé a máa sọ̀rọ̀ rere ẹ dákun ẹ̀yin blọ́gà ẹ mọ́ kó bá Sunday o ẹjọ́ oríṣẹ́ sí ẹjọ́ gbìjọ ọmọ mẹ̀kúnnù ẹjọ́ gbìjọ ọmọ Yorùbá mo ti wà ń de tírì ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ́ gbàgbé o ọ̀rọ̀ Awólọ́wọ̀ wọ́n ti bí wa àìsọmọdé kódà wọ́n ti bímọ lé wa ọ̀rọ̀ Awólọ́wọ̀ ń sẹ̀ torí pé àkàndé èèyàn ni Awólọ́wọ̀ ó ti ní tó bá yẹ láwa Yorùbá la gbèjà ara wa àmẹ́yìn ìjọba ẹ ṣọ́ra ni o ẹ kún Sunday lọ́wọ́ ni o ẹ kún lọ́wọ́ ni o ẹ gbàgbé pàwọ̀ ní nǹkan kan nísìn wọ́n ti sọ àwa sínú àdánwò tó jẹ́ pé ìmọ̀ rántí ní ìgbà gbogbo ni kò sí ìjọ tí mo rántí tí mi ò ń sunkún ọkọ mi Ìṣọ̀lá Ìgbòho Òòṣà ọmọ aládìkú gbogbo ìṣọwọ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ni àwọn aṣọ ara mi tí wọ́n kú ṣẹ̀tì ẹ̀rí kọ̀mẹ́ndà wa tó bá gbọ́ pé Sunday Igboho ń bẹ ń kú tọ́nu ìlọnù Bùrátàjù ẹ̀já lọ Sunday ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n wọn gbọ́dọ̀ pa Sunday Igboho ayé nífẹ̀ẹ́ rẹ̀ ayé ń fẹ́ràn rẹ̀ ò ní tẹ́ lójú ọmọ aráyé tó bá ṣe pé lóòótọ́ o ti lọ sójú ogun o òde tó bá lọ àlọ́bọ̀ ni ogun tó bá lọ àlọ́bọ̀ ni ta lọ tàbọ̀ yíyẹ níyẹ làbẹ́yẹlé yóò kúkú yẹ ọ́ lábọ̀bọ̀ ti ṣe lọ yálà Sunday Igboho Òòṣà bí mo ti ń jáde tó èmi ò fojú mi kàn rí bí mo ti ń jáde tó ìyìn fojú mi mọ̀ rí kódà láyé ìgbà tí mo ń tẹ̀lé Àlàó Àkàlà káàkiri lẹ́yìn pé mo mọ Kẹ́hìndé àbúrò rẹ̀ ó tán àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ Sunday Igboho ìfẹ́ kó o kú ìkankan ò ní sí ọ́ aburú ò ní sí ọ́ o ò ní búrìnbúrìn bọ́n ọjọ́ múkẹ́múkẹ́ ọmọ aráyò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ sọ fẹ́ gbọ́ èpè Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó jà ìbínú Ààrẹ Ọ̀nà Kakanfò di ó jà Ààrẹ Ọ̀nà Kakanfò tó tẹ̀lé lù Ìlọrin dìde abiyamọ kì í sùn lọ kó sínú Sunday Igboho lọ lè ṣiṣẹ́ fún Sunday Igboho àwọn ọ̀tọ̀ ọjọ́ kìíní àná nù o
má jẹ́ wọn rí kankan ṣe fún Sunday Igboho tí bá ń fi wájú gbọ́ta kò gbọ́dọ̀ wọlé tí bá ń fi ẹ̀yìn gbọ́ta kò gbọ́dọ̀ wọlé wọn dẹ̀ gbọ́dọ̀ fún lọ́rùn pa Sunday Igboho gbogbo tó bá kó lọ sójú ogun gbogbo wọn pátá ni wọ́n sì dé ọlá ìyá mi Kúládé ọlá Ajíbọ́lá Ajísọmọ lábẹ́sìndín ọmọ Àbẹ̀ní Ẹ̀dẹ̀ olórìṣà tí ń bẹ ní gbogbo àgbáyé ìtawí kárò rọmọ tó àbálẹ̀ èṣù tó bá ṣe pé lóòótọ́ Sunday Igboho ti dìde ó ti fẹ́ gbìjà àwọn ọmọ mẹ̀kúnnù ọkọ mi Ṣọlá ó gbọ́dọ̀ sùn lọ́lẹ̀ fi agbára kún agbára fún Sunday àti gbogbo àwọn ọmọ lẹ́yìn rẹ̀ Ìṣọ̀lá ó gbọ́dọ̀ sùn kó o tó kú ó nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ni ọ́ ọmọ OPC ni ọ́ àmọ́ mo mọ̀ pé o nífẹ̀ẹ́ Sunday Igboho mo mọ̀ pé kọ́mẹ́ndà àbúrò ọkọ mi ó gbọ́dọ̀ sùn dìde ẹ lọ kún Sunday Igboho lọ́wọ́ baálé ọkọ ìlú ẹ dìde gbogbo òkú tó kú ní on 28 oṣù kẹsàn-án ẹ dìde ẹ̀yin tẹ́ ẹ kú ní ìlú yìí ti ń jẹ́ Wóró ẹ dìde kábíyèsí ọba tán pa ní ọ̀nà Àkúrẹ́ àní gbogbo yín kẹ́ ẹ dìde ó gbẹ̀yìn òkú tí wọ́n ti gbẹ̀mí yín tó ti dẹ́mi yín lógbòdò ẹ dìde ẹ lọ lè kún Sunday Igboho lọ́wọ́ ẹ ṣẹ́gun ọ̀tá ẹ dìde ìrùgà ẹ dìde ẹ gbọ́dọ̀ sùn òkú ọlọ́mi sùn ọkọ mi Ṣọlá dìde lọ lè kún Sunday Igboho lọ́wọ́ nítorí pé ìyẹn ti kú yàtọ̀ fún pọ̀ ọjọ́ ọkọ mi ṣe má rí pé nǹkan kan rán ìbọn rán nǹkan kan rán wọ́n ti mú wọn fún Ọlọ́run pa ọ̀dájú làwọn tá à ń wí yìí dìde lọ lè gbìjà ó gbọ́dọ̀ sùn òkú ọlọ́mọ kì í sùn Ìṣọ̀lá dìde tó bá yẹ pé lóòótọ́ Sunday ti wà lójú ogun Sunday máa bọ̀ wá Kwara wọ́n gbìjà wọ́n bá mi pa gbogbo àwọn ọ̀tá ọkọ mi gbogbo ẹ̀yà ọdẹ tí mo mọ̀ yín tí mo ti mọ̀ pé ẹ ní nǹkan lọ́wọ́ ẹ dìde ẹ lọ lè kún Sunday lọ́wọ́ lóòótọ́ tẹ́ ẹ bá kú ikú sàrà ni àmì ẹ̀ ní kú mo mọ̀ pé tẹ̀yìn ọdẹ bá kú ikú sàrà ni kò sí tó kàn jọba àmọ́ ẹ̀ ní kú nítorí ijọ́ kìíní àná on 28 oṣù kẹsàn-án lókè ọdẹ ọkọ mi kú ikú pé kò sí tó kàn jọba ni nítorí pé àwọn forest guard náà fún lówó àwọn forest guard 8 náà fún lówó wọn fún àwa tá a jọ ìyàwó ọdẹ ní 1 naira èèyàn 7 olóòdẹ bá ń kọ́lé ó gbọ́dọ̀ sùn dìde olóòdẹ lọ́gọ́mọ̀ ẹ gbọ́dọ̀ sùn ẹ dìde ẹ lọ lè kún Sunday Igboho lọ́wọ́ ẹ lọ lè gbìjà ara yín àwọn náà ti ní tálíkà ni ó gbìjà tálíkà náà tẹ́lẹ̀ ẹ já dìde ẹ lọ kún Sunday Igboho lọ́wọ́ ọmọ aládìkún ọlọrin ọbọrin ẹni bá ní ọmọ bọ lọ ní dé bá ń lé gbogbo àwọn ọ̀tá burúkú àwọn ẹni bí ẹni àgbákò ẹni àdánù tí wọ́n sọ ìsìláàmù lẹ́nu ẹ lọ lè. ẹ káàbọ̀ padà gbogbo ọmọ Yorùbá ẹ ṣé ẹ̀yin tẹ́ ẹ bá wa farabalẹ̀ wo fídíò yìí ṣebí ẹ gbọ́ nǹkan tí arákùnrin ọmọ Fúlàní yìí sọ ẹ sì gbọ́ ti màmá wa yìí jẹ́ ọ̀kan nínú àwọn opó mo pè wọ́n lópó torí pé ọkọ wọn wà nínú àwọn tí wọ́n pa lókè ọdẹ àwọn ọmọ ogun àwọn jagunjagun ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n pa wọ́n yìnbọn fún wọn ìbọn ọ̀ràn wọ́n ṣá wọn kò ràn wọ́n ṣá gbogbo agbára wọn wọn lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n padà ronú pé ẹja fún un lọ́rùn pa níbi tẹ́ni bíi 3-4 bá ti lè láǹfààní àti dìyàn mú kí wọ́n so olókùn lẹ́sẹ̀ sún lọ́wọ́ wọ́n fún un lọ́rùn pa ìṣẹ́jú mélòó lè wọ́n fi fẹ́ fún yàn lọ́rùn kan dì í nímú tí ó fi gbẹ́mìí mì ṣé oògùn kíbọn máa ràn án kọ́ta máa bá a kádà máa ràn án ló ṣe òṣogùn ẹ má fún mi lọ́rùn pa ìyá yìí ó jẹ́ ọ̀kan ẹ mọ̀ pé ẹni tó dáni lóró ọfàgbára kún ni ẹ gbọ́ ẹni dá ìyá yìí lóró òun ló mú kó kágbára kún ẹ gbọ́ nǹkan tó ń sọ bó ṣe ń sọ̀rọ̀ ló ń sọkún ó ń fi ìyá màpó ṣépè ó ń fi ọmú àyà ẹ̀ ó fi ń búra
wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dènà dẹni tó fẹ́ ṣe ìtúsílẹ̀ fúnra Yorùbá, olóyè Sunday Ìgbòho jẹ́ kan nínú wọn. bẹ́ẹ̀ ni wípé tẹ́ ẹ bá lọ ṣèdínà fún wọn, ẹ̀yin tẹ́ ẹ bá lè ṣe, tẹ́ ẹ rọra jókòó ara yín jẹ́, kẹ́ ẹ sọ pé tó apá mi ò ká, capacity mi ò gbé. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìdíwọ́ àti dènà ló tún kùn tẹ́ ẹ fẹ́ máa ṣe fún wọn, èmi kọ́ mọ sọ òun lẹ ti gbọ́ yìí. ẹ dákun ẹ bá ń farabalẹ̀ share fídíò yìí. ẹ tẹ́ ẹ gbọ́ nǹkan tó ìyá yìí tún sọ tó tún gbomijé lójú èmi gan pàápàá, wípé àwọn tó jẹ́ opó, àwọn tí wọ́n pa tó jẹ́ fìjìláńtè yìí, ìjọba ìpínlẹ̀ Kwara wọn ò lè fún wọn ní pé ẹgbàá ilé yìí, àfàwọn tí wọ́n gbà tí wọ́n pè ní forest guard tó jọmọ ìlú ni wọ́n fún àwọn ẹbí wọn lówó. yóò rí bẹ́ẹ̀, ẹgbọ́n tóun náà sọ pé kú sàárà sọ́wọ́ wọn mọ́ ni, àbí torí wípé ìlú tẹ́ ẹ wà, Sani Abacha ní tíjọba ọba ti lọ́wọ́ sí nǹkan, ó ní terrorist ò lè lo 24 hours nílùú ọ̀hún. ṣebí torí kí Bọ́lá Ahmed kó má bàa dé sípò kejì ni. ọ̀pọ̀ èèyàn ló ń bẹ kó má bàa padà wálẹ̀ kejì, ọ̀pọ̀ èèyàn ló wà tí wọ́n ń fara hàn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fẹ́ràn ẹ̀ tó jẹ́ pé irọ́ ló dé play ni. bí ó bá rí bẹ́ẹ̀, láàárọ̀ yìí tí mò ń sọ̀rọ̀ yìí, bá a ṣe ń sọ̀rọ̀ lónìí ọjọ́ 6 oṣù kẹta yìí, àwọn báńdíìtì ìròyìn tún fi lé wa pé wọ́n tún ti ya wọ̀lú Kwara, ìlú Kwara nìkan wọ́n bẹ nípínlẹ̀ Ìbàdàn, ìlú Ìbàdàn, wọ́n bẹ lọ́yọ̀ọ́. mo ṣètò kan lánàá live ni bó ṣe ń ṣẹlẹ̀ ní Kìṣí ní lókè Ògùn lọ́hùn-ún. kábíyèsí Olódùmarè, ọmọ Yorùbá, ilé ti tó lọ, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. ẹ tètè ẹ jẹ́ kí gbogbo wa dira, ẹ̀jẹ̀ á múra, àní rógun, ṣùgbọ́n tó bá dé ó dé náà nù. ẹ ṣé o, á tún pàdé. ó dàbọ̀, ẹ bá mi share program, ó dàbọ̀.